Subhanallah. Ẹja wo fídíò tó wà lókè yẹn. Wọ́n ní ẹ̀jẹ̀ ṣáà sọ̀rọ̀ yẹn. Wọ́n ní tí obìnrin àtọkùnrin bá tó máa súnmọ́ ara wọn. Àtọ̀tù spam tí ó doyún. Wọ́n ní ọwọ́ mọ̀lẹ́kà kan yóò bọ̀ sí. Wọ́n pè ní númánù. Wọ́n ní wà sáré dé spam yẹn. Lọ́sọ̀dọ̀ Ọlọ́run pé Ọlọ́run arákùnrin àtàwọn báyìí wọ́n bá wọn ṣẹ̀ǹkan pọ̀ lọ́wọ́ báyìí. Sí àtọ̀ sí yóò dọ́mọ àbí kò ní dọ́mọ. Kótó rí pàtó yóò dé àárọ̀ bí tó dọ́mọ. Yóò lọ bọ́lọ̀ Ọlọ́run ni ó yá yóò dọ́mọ. Ó ní òkè àti pé yóò dọ́mọ. Àti pé yóò dọ́mọ. Pé àsìkò Ọlọ́run yóò ṣàjọ Ọlọ́run. Láti pẹ́ ó sì máa mọ̀ sún yóò lọ yá Ọlọ́run. Ṣé olórí yóò yà láyé náà olórí ibú? Ọlọ́run ni yá olórí rẹ̀ yóò dọ̀ lóye. Ọlọ́run sẹ́mi kíkùn ni àbẹ́rẹ́ kúkú. Ó pọ́sù ẹ̀ lọ́mọ pé ṣé bóyá bí fraud ni ó fi máa rówó àbí yóò máa jẹ́ ìdílé àwọn tó wọ́n ta fọ́ọ̀tì àbí wọ́n fi yàwó. Lásìkò yẹ númánù mẹ́pẹ́ mẹ́lẹ́kẹ̀ yẹn ó bẹ̀rù tíra. Tó ń gba fáàmù káàkiri àwòtọ́ ni o. Bó ti rí nìyẹn. Bọ́ àfà àwọn kan wà irú sí àwọn hòtẹ́ẹ̀lì kan wà tẹ́ pé nínú hòtẹ́ẹ̀lì yẹn hòtẹ́ẹ̀lì máa níbi 50 rooms táwọn èèyàn máa kó egidi àti tẹ́ńdà yóò mọ̀ tẹ́wọ́ gbà káàkiri. Ẹ sì gbé Ọlọ́run tóbi jàmọ́. Allahu Akbar. Númánù. Inú bàúbàlì lèmi ti gbọ́ tán dárúkọ Númánù. Bàúbẹ́lì Númánù. Bẹ́úbẹ́lì ibi tẹ́mi ti gbọ́ tán pé Númánù ń bọ́ ní Subhanallah. Alágalamba mọ̀ tí ẹ̀ wá ń lẹ́ni lọ́wọ́ tí ń ní o. Alágalamba wallahi wọ́n ti fẹ́ gbàṣẹ́ mọ́ lọ́wọ́ o. Lambarudin ní náà tíra wo ló Subhanallah. Ẹ̀yin pa irọ́ yàtọ̀. Èṣù súlẹ̀ ọmọ aláṣẹ èṣù ànábì ló pe léṣù o. Èṣù súlẹ̀ ọmọ aláṣẹ èṣù ànábì ló pe léṣù pé gbogbo ẹni tí bá ti ń fọwọ́ òsì jẹun àbí fi ń mu mi pé èṣù ní ká má dán wò pé èṣù ní máa ń fọwọ́ òsì mu mi èṣù ní máa ń fọwọ́ òsì jẹun. Èṣù súlẹ̀ ọmọ aláṣẹ èṣù ànábì ló sọ ó ló kọ o. Ṣé wọ́n tọ́ pé yàn sínú súnà lọ ọmọ. Naam, ẹ jẹ́ ká lọ sínú Muslim hadith 2020 ànábì ní iza akala ahadukum falyakul biyaminihi wa iza shariba falyashrabu biyaminihi fa inna shaytana yakul bishimalihi wa yashrabu bishimalihi. Ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ bá fẹ́ jẹun ẹ máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún yín bẹ́ẹ̀ sì mú nǹkan ẹ mú nǹkan pẹ̀lú ọwọ́ ọ̀tún yín torí èṣù lẹ́yìn gbogbo àwọn tí máa ń fọwọ́ òsì àtọwọ́ ọwọ́ òsì jẹun èṣù ní máa ń fọwọ́ òsì mú mi èṣù súlẹ̀. Ó padà jogún èṣù yìí náà èṣù súlẹ̀. Àbí náà kí bu àwọn èṣù àkílà àwí báyìí. Ànábì ló wí bẹ́ẹ̀ o wàláhì ànábì lẹ́yìn tí bá ti fọwọ́ òsì mú mi èṣù ni pé èṣù ni máa ń fọwọ́ òsì mú mi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.